Ogun oyún ìju tí a mọ̀ sí fibroid. Ẹ bá mi gẹ́ẹ̀tì aworonso, ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, èso aworonso òun ni. Aworonso, ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ lè fẹ́ ra èso aworonso. Ẹ rà kó pọ̀ díẹ̀. Ẹ bá mi ra ìyèré, ẹ rí black pepper, ìyèré àti èso aworonso. Ìyèré leléyìí, black pepper, èso aworonso leléyìí. Ẹ rà kó jẹ́ bí agolo kọ̀ọ̀kan. Kẹ wá bá mi gẹ́ẹ̀tì ọmọ atare, agolo kan náà, ọmọ atare kó pọ̀ díẹ̀, bí ó bá tẹ̀ jẹ́ agolo kan, ó lè jẹ́ làjì agolo. Ọmọ atare, èso aworonso àti ìyèré àti ọmọ atare kó pọ̀. Ẹ wá lọ gbogbo ẹ̀ kúnná pẹ̀lú akọ̀kan. Ẹ fi akọ̀kan sí ẹ lọ̀ kúnná. Èso aworonso, ìyèré, ọmọ atare kó pọ̀ pẹ̀lú akọ̀kan. Ẹ lọ̀ kó kúnná dáadáa, kó kúnná bí etí. Tó bá ti kúnná, ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan fún mi. Nǹkan mẹ́rin ni: èso aworonso, ìyèré, ọmọ atare àti akọ̀kan. Tẹ́ bá ti lọ̀, ẹ bá mi gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Kẹ́ bá mi wá omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n ò fi omi là rárá. Omi ọsàn wẹ́wẹ́ àbí kẹ́ fún fún ara yín, kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, ìyẹn ẹni tí fibroid ń dà láàmú, tó yún ìju ń dà láàmú, kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ má gbàgbé, sàárà ni, sádàkọ̀ ni, zakat ni, ẹgbẹ̀gbà Global Dahiratu Dhikrlahi, ájì ni, umura ni, ẹgbẹ̀gbà Global Dahiratu Dhikrlahi Islamic Organization, small but mighty. Ẹ dẹ̀ má gbàgbé láti get all in one by Sheikh Afagba natural apps, egbògi tó ń wo more than 300 àìsàn ọlọ́jọ́ pípẹ́, lọ́wọ́ aléyé inú ni, ó lẹ́sẹ̀ ayé inú ni, mò ń jẹun lójú oorun ni, mi kí ń rórun sùn ni, mò ń forí kókun aláǹtakùn, àwọn àìsàn ńláńlá diabetes, cancer, asthma. Ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì all in one by Sheikh Afagba natural apps. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ at rate of 15,000 naira ní Nàìjíríà. Àìsàn tó lọ́wọ́ ayé inú ni àbí natural àìsàn, ẹ fi kojú ẹ̀. Egbògi láti India, láti China, Arab country àti láfíríkà wà lápapọ̀ síbẹ̀. Prophetic medicine ni, egbògi tó dáa ni, àwọn èèyàn lò wọ́n dúpẹ́. Ọlọ́run á jẹ́ kí ìwọ náà dúpẹ́. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì transformer 1100 power. Tọkọtìyàwó tí wọ́n bẹ lọ́wọ́n ọmọ, ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì ẹ̀. Ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ tí ò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó, tó ní low sperm count, weak erection, quick ejaculation, sex drive, àwọn àìsàn àbí pé wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn, gbogbo èkéyìí nínú àìsàn tó ń da nǹkan ọmọkùnrin láàmú, ẹ gẹ́ẹ̀tì transformer 1100 25,000 la ṣe promo ẹ̀. Ẹ WhatsApp wa lórí +2761295638 9.